ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà ní ayé lónìí ẹ gbọ́ ohun tí Olúwa fẹ́ tẹnu mi sọ o ohun tó máa pa gbogbo ayé láyà ni adórí CNN BBC àgbé ẹ kọ sílẹ̀ mo sọ̀rọ̀ ẹ̀mí mọ́ràn mi lọ́jọ́ sí ẹ jọ̀ọ́ ẹ bá bẹ ìjọba ọ̀rọ̀ táàsì tán ni wọ́n fẹ́ gbé kalẹ̀ ní January kan fagilé mo tún sọ lẹ́ẹ̀kan sí ẹ jọ̀ọ́ ẹ bá bẹ ìjọba táàsì tán sọ nípa rẹ̀ yẹn wọ́n sáré jànàjànà wọ́n sá kàbàkàbà nígbà tí ráyọ̀tì rẹ̀ bá dé agbára ẹnikẹ́ni ò ní ká wọ́n máa jó ilé àwọn gómìnà ọ̀pọ̀lọpọ̀ ilé àwọn alágbára ni wọ́n ó jó ní Nàìjíríà yìí ẹ sọ pé kan yọwọ́ ń bẹ̀ torí táàsì yẹn wọ́n á gba táàsì lọ́wọ́ òṣìṣẹ́ ìjọba wọ́n á ti yọ nínú owó wọn lẹ́yìn eléyìí wọ́n á wá tún lẹ́yìn eléyìí òṣìṣẹ́ ìjọba á repo sí mọ́tò wọ́n á tún yọ táàsì nínú owó epo tó rà ṣe mọ̀ pọ̀ dọ̀nà méjì tó bá délé tó bá ní jẹnẹrétọ̀ kò sí ná ìjọba ò fagbára sí tó bá tún lọ tún repo wọ́n á tún yọ táàsì ń bẹ àwọn ènìyàn wá wọn mọ ohun tó ń pè ní Nàìjíríà Olúwa ní kí n kìlọ̀ pé kán káńsù ẹ̀ tán bá káńsù ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ wá báírò ẹ kọ́lẹ̀ pé Isedowo ó pa irọ́ kan pé bí wọ́n bá ti ẹsẹ̀ bọ ohun tí wọ́n pinnu lórí ọ̀rọ̀ táàsì ní ọdún tó ń bọ̀ ìjọba APC máa fọ́ àtẹ̀padà ìjọba yìí tí wọ́n wà nínú rẹ̀ yìí yóò ṣòro torí wọn ò ní lè pa iná ráyọ̀tì tí yóò ṣẹlẹ̀ á ṣẹlẹ̀ títí dìgbà tá ń dìbò ibi tí wàhálà ti dé nìyẹn kan káńsù ẹ̀ tán bá káńsù ẹ̀ á jẹ́ pé wọ́n jẹ́ ọlọ́gbọ́n.